tó wá bà mí lẹ́rù jù tá a fi parí ẹ̀ tẹ́yàn dà mí. Òun náà ni wípé Mawlana Sheikh Abdul Qadir Jilani ó ń sọ̀rọ̀ màkàmà rẹ̀ níjọ́ kan. Pé kàdàmí àbí aláàkẹ́bẹ́tì kulli waliyillah. Gìgìrísẹ̀ mi ń bẹ lẹ́yìn ọ̀run gbogbo wẹ̀lí Ọlọ́run. Àfáà kan ló bá ní láì sí mi Abdulrahman at-Tafsuna Jilani. Ọmọ kí o ṣe Abdul Qadir sì ń bẹ níwájú ẹ̀. Mùrídì tí ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé àfáà nítorí yẹn kò yé wa kí ni ìtumọ̀ ẹ̀. Ó láàfáà kan wọ́n ń pè ní Abdul Qadir. Ó ní ẹsẹ̀ ń bẹ lẹ́yìn ọrùn gbogbo wòlíì Ọlọ́run. Àmẹ́mi Abdulrahman Tafsuna Jilani ìsínbẹ̀. Kò sẹ́sẹ̀ lẹ́yìn mi. Ọmọ kí o ṣe Abdul Qadir wá ní àfáà kí ló dé tẹ̀rí sọ bẹ́ẹ̀. Ó ní èní ló pé 40 ọdún tí mo jẹ́ wọ̀kílù Babul Wilaya. Kò sí wàlíì tí ń wọbẹ̀ tí ń jáde tí mo mú kọ wọn. Àfáà rẹ̀ ní tó sọ kò wọbẹ̀ rí kò jáde rí. Mi rí ìṣẹ́jú kan rí lọ́jọ́ kan. Muridi Sheikh Abdul Qadir. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. أتركاتك فالنبي محمد صلى الله عليه وسلم يكي الله عز وجل أولى لجيتان ركوم بنبي محمد كما بان ورالي ركوسما بان صحاباري أما يوانين إسلام نوري سنة نبي محمد صلى الله عليه وسلم كروايك السلام عليكم ورحمة الله وبركاته. نعم كيف بات من صح ابن دارة الشيخ ما بارك الله فيكم ونيك بان ورلوي بي ايتي أنصاي láti máa fi ṣàlàyé ìrújú àti ìbàjẹ́ àti àdádálẹ̀ àwọn aládádálẹ̀ ẹ má ṣàmà bá wa tàn ká káǹfààní rẹ̀ kó lè bá ṣe kí ni kó lè bá kárí. Gbogbo alágbọ́n tí àfà Kunti so àfà Mas'ud Kunti gbogbo alágbọ́n tí wọ́n sọ so ìkànnà àwọn àfà Qadiriyya ilẹ̀ Yorùbá ni wọ́n ó yé báyìí. So a sì ti máa ń sọ fún wa pé nínú òpó tó tóbi nínú ẹ̀sìn Sufi òun náà ni irọ́ pípa. So wallahi irọ́ pípa ni hatta àwọn gan náà jẹ́rìí sí pé àwọn máa ń parọ́. Awwaluhum sufiyyatun qad wada'u muhtasibina al-ajra fima yadda'u. So wọ́n máa ń parọ́ gan. So nínú òpó ẹ̀sìn Sufi ni ó yé báyìí wọ́n gbọ́dọ̀ mọ́ parọ́ nítorí àìparọ́ kò sí bọ́n ṣe fẹ́ fi in tí wọ́n ń ṣe lẹ́sìn yẹn kò sí bọ́n ṣe fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀. Nínú àwọn àgbákò àti àwọn nǹkan tí Sufi dánwò láwùjọ àwọn mùsùlùmí òun lè rí tí àfà Kunti sọ yìí. Gbogbo táfà yìí sọ láti bẹ̀rẹ̀ tí dópin irọ́ ni kò ṣẹlẹ̀. Irọ́ ni ẹnìkan sọ pé qadami hadhihi ala rukbati kulli waliyyin ẹnìkan wá ṣe kíní kan la ilaha illallah wá ń hù la ilaha illallah ìwọ̀n hù lára la ilaha illallah wá ń hù lára níbi irun ara wòlíì ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn ọ̀rọ̀ funfun fa àwọn ọ̀rọ̀ burúkú so ẹ kàn máa parọ́. So la ilaha illallah ṣe ń hù lára èèyàn la ilaha illallah ṣe ń hù lára irun ara èèyàn ó mà sí o. Ẹ máa nínú ẹ̀sìn wa in tí àfáà yìí sọ nípa Sheikh Abdul Qadir Jilani rahimahullah. So àti sọ fún wa pé Abdul Qadir Jilani ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú àwọn Qadiriyya. Àwọn kan wò sùnsùn tí wọ́n ń hun irọ́ tí wọ́n ń hun mọ́ ẹni yìí so tí wọ́n ń lé àwọn àgbákò orí burúkú rọ́mọ. Ṣùgbọ́n in tí ń fi sọ pé ìsọkúsọ ni ẹni yìí sọ gẹ́gẹ́ bí àwọn àfáà Sufi wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń gbé káàkiri nínú tírà. So ọ̀rọ̀ Sufi ẹgbẹ́ wọn náà ni ń fi sọ fún wọn pé ìsọkúsọ ni ọ̀rọ̀ tí wọ́n fi ń tì sọ́dọ̀ Abdul Qadir Jilani rahimahullah. So wọ́n pè ẹnìkan ní Jail Sadiq nínú àwọn Sufi náà ni o kìí ṣe Ahlu Sunnah tẹ́fì sọ pé bá Ahlu Sunnah ẹ wádìí àfáà yìí dáadáa Jail Sadiq oye. So ó ní mawqi' lórí internet so ó ní website ẹ lè lọ wo website ẹ lè lọ wádìí nípa rẹ̀ Sufi ni o so Ash'ari ni. So Jail Sadiq yìí nínú website ẹ ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n lẹ̀ mọ́ Abdul Qadir Jilani. Ó wá ní wa min jumlati ma fihi min al-kadhibi alayhi
qawluhu ó ní nínú àwọn àpapọ̀ àwọn in tí ń bẹ nínú irọ́ tí wọ́n lẹ̀ mọ́ Abdul Qadir Jilani tí wọ́n pamọ́ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n ní Abdul Qadir Jilani sọ wípé òun náà ni ọ̀rọ̀ tí ẹnìkan nínú àwọn àfáà sọ wípé inna Sheikh Abdul Qadir Jilani ipe dájú Sheikh Abdul Qadir Jilani qal ó sọ wípé qadami hadhihi ala raqabati kulli waliyin ipe gìgísẹ̀ mi tẹ́rí so ẹsẹ̀ mi tẹ́rí ń bẹ lọ́rùn gbogbo èyíkéyìí wòlíì, that is òun tẹ gbogbo wòlíì èyíkéyìí wòlíì òun tẹ wọ́n rí. So tọ ọ̀rọ̀ yìí kẹ́lẹ́ bá mọ̀ pé orí burúkú rọ́ ni tẹ́ bá fi lè gbà wọlé ajá sí wípé ẹsẹ̀ rẹ̀ ń bẹ lórí ọrùn gbogbo àwọn sọ̀hábà Nábì nìyẹn, nítorí so àkọ́kọ́ àwọn ọ̀rẹ́ Allah bẹ́ẹ̀ dá nìyẹn lẹ́yìn Ànábì nínú al-umma yìí ó yé báyìí. So ajá sí pé ẹsẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn àwọn sàhábà Ànábì nìyẹn, ó tẹ àwọn sàhábà Ànábì rí náà nìyẹn ó yé. وواصل وقد بين أن هذه الكلمة مدسوسة على الشيخ عبد القادر جيلاني الإمام الجليل سراج الدين المخزومي في كتابه صحاح الأخبار في نسب السادة الفاطمية الأخيار. أني أني توانبني سراج الدين المخزومي أتشالي إنه تراري صحاح الأخبار إبي إنتي وانفيتي صدو عبد القادر جيلاني تيافا كنتنا صوي oye ipe tí wọ́n fi ti sọ́rọ̀ Abdul Qadir Jilani ipe wọ́n hun against Abdul Qadir Jilani ni oye wa dhakara fihi min kadhbi hadha ar-rajul fi nisbati hadha al-kalam ila Sheikh Abdul Qadir. So bẹ́ẹ̀ ni ó sọ pé al-Makhzumi yo ó sọ nínú tírà yìí ó ṣàlàyé àwọn ojú irọ́ ọkùnrin tó fi ọ̀rọ̀ yìí ti sọ́rọ̀ Abdul Qadir Jilani. So àti Sirajuddin al-Makhzumi Sufi ni, so àti Jail Sadiq tó ṣe nẹ́kílù ọ̀rọ̀ yìí wá so Sufi ni orí àwọn méjì Sufi ni, so irọ́ ni. So nítorí tẹ́ bá fi lè ju ọ̀rọ̀ yẹn lẹ́bẹ̀ oríṣiríṣi ìbàjẹ́ nìkan yẹn ó dálẹ̀. So àwọn sàhábà Ànábì ó wọnú rẹ̀ kẹ́ kódà Ànábì gan wọnú rẹ̀ nítorí pé Ànábì sallallahu wòlíì Allah bẹ́ẹ̀ dání orí àwọn tabi'un láwọn àgbàgbà kìbáàrù àwọn tabi'in àwọn náà ó wọnú rẹ̀ orí. So kẹwàá máa sọ ipá Al-Qadir Jilani sọ pé qadami hadhihi ala raqabati kulli waliyyin so nǹkan kan bẹ́ẹ̀ so ìsọkúsọ ọ̀rọ̀ ní irọ́ ni kò sí tó ṣẹlẹ̀ ń bẹ̀. Now Ahmadu Tijani nínú Ar-Rimah so Ar-Rimah tí wọ́n fi tẹ̀lé Jawahirul Ma'ani oye so Muridi Ahmadu Tijani gbà wá ipá Ahmadu Tijani ó kọ̀ndẹ́mù kìíní yìí pẹ̀lú pé ó sọ pé àwọn wòlíì àsìkò Abdul Qadir Jilani nìkan ni nǹkan yẹn ń bẹ fún, that is àwọn wòlíì àsìkò rẹ̀ nìkan ló ní ìkápálé lórí. So àmọ́ lásìkò wọn Ahmadu Tijani o ẹsẹ̀ tòun náà gìgísẹ̀ tòun náà ń bẹ lọ́rùn gbogbo èyíkéyìí wòlíì, òun lòun darí gbogbo èyíkéyìí wòlíì. So kẹ́ máa wo ìbàjẹ́ àtàbúrò àwọn Sufi níbi máa dá aburúlẹ̀ àti ìbàjẹ́lẹ̀. So Allah bẹ́ẹ̀ dá yóò bá wa fọ̀nà mọ̀ yín. So kẹ́ tẹ̀lé tí ń bẹ nínú kìtàbù àti súnà ó jẹ́ pírọ́blẹ́mù fún yín tó bá yá irú yín yìí lẹ́fẹ̀ẹ́ á máa ṣẹnu wípé kìnnìkan Allah bẹ́ẹ̀ dá yóò tọ́ yín sọ́nà.